Fídíò bàbá Orumeni ọ̀wọ̀ yìí tí ọmọbìnrin ti pè wípé òun lóyún fẹ̀gbọ́n ọkọ òun ní wá ń ya àwọn èèyàn lẹ́nu ní òye mi. Ṣé ẹ rò pé sin ni gbogbo orú nǹkan báyìí ṣe bẹ̀rẹ̀ ni? Ó ti bẹ̀rẹ̀ láyé gbọ́n ìwọ tó kọ́mẹ̀ǹtì gan ọ̀hún bóyá ọmọ àlè ni ọ́. Ọmọ bóyá ọmọ àlè ni ọ́. Ṣé ẹ rí àwọn ẹ̀yà ajé ijó yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn fọgbọ́n ṣe ni. Instead tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀sìn fi ń gbà àwé tí wọ́n ó lọ síta lọ gbóyún wá. Ẹ̀yà ayé ijó òun kò yé báyìí ní ìsìn àwọn òmùnà máa ń gbà. Ni ò jẹ́ kọ́pọ̀lọpọ̀ yóò mọ̀ ẹ̀yà ayé náà ń ṣerú ẹ̀. Tó jẹ́ wípé wọ́n bá bí ọmọ mi lẹ̀ tán báyìí bíi pé àbúrò bàbá rẹ̀ pọ̀ lẹ̀ ní àhà. Tán bá bí ọmọ mi lẹ̀ tán báyìí bí ìgbà tẹ́gbọ́n yẹn bàbá rẹ̀ bá pọ̀ lẹ̀ ní ọ̀. Ìyá náà ṣe wọn ò kàn kọjá agboolé àbáàrin mọ̀lẹ́bí ni òjí ẹ mọ̀. Kódà níbi tí wọ́n mo gbọ́ dé gan wọ́n ní ọ̀kan ní ìṣẹ́ tó jẹ́ pé tẹ́lẹ̀ mi máa ń wojú Ọlọ́run fọdún bíi mélòó kan tí wọ́n sì mọ̀ sí tí wọ́n mọ̀ lọ tí wọ́n mọ̀ bọ̀. Wọ́n náà ọkùnrin míì gan wà gan nínú mọ̀lẹ́bí tó jẹ́ wípé wọn ò ní lè ṣe tíyàwó sì ti wọlé tán kó tó mọ̀ wípé ọkọ wọn ò ní lè ṣe tí wọ́n ó sì ṣe lókù òru tó jẹ́ pé bóyá ẹ̀gbọ́n àbábúrò ọkọ ni yóò mọ̀ bá a sùn lásìkò tó bá jẹ́ pé wọ́n fẹ́ bímọ tí ó sì mọ̀ bímọ fún yùn wọ́n kàn ṣe láwo mọ̀ọ́nú mọ̀ọ́kùnrin. Níwọ̀n tó jẹ́ pé wọ́n ṣe pé rìntìrìntì jẹun ó lè jọ́ máa lè ní ọ́. Wọ́n tán rẹ̀ kíní ti wà ti pẹ́ ó ti wà ti pẹ́ ó kàn jẹ́ pé ní ìsìn àwa jẹ tí ò kàn mọ ẹnu ṣe báyìí ni ló jẹ́ kí wọ́n rí gbogbo ẹ àtọ́lá social media tó dé àtọ́lá wípé àwọn èèyàn ti rí wípé kíní ò yẹ kó máa lọ báyìí ìdọ́ǹtè. Mo sọ fún yín látàyé alálùmọ́lẹ̀ ló ti wà ó ti wà látètè kọ́ ṣe ló ti wà ní ìsìn bẹ́ẹ̀ náà ni yóò mọ̀ ọ́ lọ títí láì. Ìyá àwọn òfèrè léta ni èyí tí ń ṣẹlẹ̀ ti pẹ́. Ẹlòmíì sì rè kò lóyún kò bímọ fún ẹ̀gbọ́n ọkọ àbábúrò ọkọ wọn bọ́kọ sí rún náà rún bọ́kọ sí rún náà rún mélòó rú rẹ̀. Bọ̀ ẹ jẹ́ a sọ reality fúnra wa ìyẹn ò sọ pé a sọ pé nítòbìnrin ṣe dáa o nǹkan sì ò dáa. Àtọkùnrin àtobìnrin náà ni àtẹ̀gbọ́n olórí ibú tí ń bá yàwó àbúrò rẹ̀ sùn sí ní tó ṣe náà dáa ni. Àtìyàwó òfò tí ń búrò àtẹ̀gbọ́n ọkọ bára wọn sùn sí ní tó ṣe dáa ni. Irú wọn kéèsì balẹ̀ kàn déédé pọ́kọ sùn kò jí mọ́. Gbọ́ bá di pé stéèjì pé àṣírí ti fẹ́ tú wọ́n ya mọ́kọ makam wọ́n mú kúrò lẹ́nu nígbà bá yáyá títí ń sunkún nígbà tó díyàwó tí ń sunkún lẹ́gbọ́n ọkọ náà mọ̀ wá àbàṣù ló kó fẹ́ lẹ́yìn ọ̀nà wọn ò sì ní mọ̀ wípé ọ̀rọ̀ àjọsọ ti wà láàrin wọn tẹ́lẹ̀ kọ́lọ́n kó dáríjì. Sẹ́rí tí àwọn kinní mo sì gbọ́ pọ̀ kan náà sì ń ṣe kinní náà ní ìsìn pé à ń túpọ̀ kiri tó bá ti di pé wọ́n sú obìnrin ní opó fún ọkùnrin nínú mọ̀lẹ́bí tí ò sì ṣe hùn níbi tí ojú làdé yìí something is kò yé báyìí ní ìsìn tí wàá já yín sí hùn tó bá di pọ́kọ náà fẹ́ mọ̀ pàṣírí ti fẹ́ tú báyìí torí mo rí bàbá kan tí conversation ti sọ pé kò sí bó ṣe ní fọ́ìsì ìyàwó tó ò ní dààmú tó ń bá mọ̀ pé ìyàwó ni tó ò wá ní ẹ wá mọ̀ pé ìyàwó yín ni tẹ́ ẹ lọ gbé náà kojú ọ̀tá ìyàwó yín náà tó mẹ́sẹ̀ síta tó jẹ́ wípé ẹ̀gbọ́n yín ni wàá ń bá a ṣe kóróré ròyìn bíi kẹ́ ẹ ti kú náà ni kẹ́gbọ́n yín kúkú sùn lópò kóróré ròyìn tẹ́ bá lè sọ pé èmi àfùrè mi lọ́kọ náà lé a jẹ́ pé oúnjẹ tẹ́ ẹ bá jẹ lọ́jọ́ náà òdìgbére nù o máa sọ méjì kẹ́ ẹ forí yín lé lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ó sì ti lọ́wọ́ family member nù ó ti lọ́wọ́ ẹ̀gbọ́n yín nù ẹ̀gbọ́n náà ò ní fẹ́ káṣírí wọn ó tú bí wọ́n ó ṣe tètè yanjú yín ni wọ́n mọ̀ wá ẹ lọ́nlẹ̀ yìí ò nù
kò sí tí ò mọ̀ ṣẹlẹ̀ wàláì. Ẹni tó bá kàn ló kàn mọ̀ ni o. Gbélé tẹ́ mọ̀ rí táwọn kún mọ̀ sọ pé irọ́ ni kò lè ṣẹlẹ̀. Wọ́n ṣe kinní kan fọ́ìsì yẹn ni. Wọ́n ń parọ́ ni torí ò tí ì ṣẹlẹ̀ sí ọ ní òjí ọmọ. Ọmọ tí ń fún ìyá lóyún ní ìsìn. Bàbá náà ń fọ́mọ lóyún ẹ̀dá kí ló wá kù tí ò tí ì mọ̀ ṣẹlẹ̀. Kò sí tí ò tí ì mọ̀ ṣẹlẹ̀. Kọ́lọ́run kó kàn ṣàánú. Alájìkẹ́ rí iná o. Ẹ bá like, kọ́mẹ́ǹtì, share o. Ó dàbọ̀. Àwọn tó bá ti follow mi lórí Facebook. Tó o ti subscribe sí YouTube channel mi, ọmọ Mercy mọ̀ ní tán. Alájìkẹ́ Adé náà mo mọ̀ ń jẹ́ lórí gbogbo platform mi. Ẹ follow mi o. Dàbọ̀.